Òṣèré tíátà tún bímọ fún Pọ́tébù olórin Sàásù. Ọkùnrin olórin hip hop táwọn ọ̀dọ́ ìsìn yìí ń kó jẹ nígboro Habib Kìkíọ́lá ọmọ Ọlálọ́mí táwọn èèyàn mọ̀ sí Pọ́tébù tàbí Sàásù ti tún di bàbá ìkókó míì lẹ́yìn tí olólùfẹ́ ẹ̀ kan tó jẹ́ òṣèré tíátà Akínyanjú Ọmọbọ́lárìndé bímọ ọkùnrin fún un lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2023 yìí. Pọ́tébù tó jẹ́ pé ìyàwó ilé ẹ̀ ti bímọ méjì tó sì tún ti lọ́mọ méjì míì lọ́dọ̀ obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tó ṣẹ̀ṣẹ̀ bí yìí yóò jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó tún wọlé tọ̀ òun wá. Fúnra ìyá ọlọ́mọ ìyẹn Ọmọbọ́lárìndé ló gba orí Instagram lọ, níbẹ̀ ló gbé oríṣiríṣi fọ́tò ara ẹ̀ àti tọmọ tuntun náà pẹ̀lú ti bàbá ìkókó sí. Bákan náà ló gbé àwòrán ikùn ẹ̀ tó yọ bọbọ lásìkò tó wà nípò ìlóyún sí i. Ó sì kọ ọ̀rọ̀ síbẹ̀ báyìí pé Ọlọ́run ti ṣe ohun tó pọ̀ fún wa tó jẹ́ pé mi ò lè sọ ọ́ tán. Olúwa ó ṣe fún ìrìn àjò láti ìgbà yìí wá, inú mi dùn láti darapọ̀ mọ́ àwùjọ àwọn ọlọ́mọ. Mò ń padà bọ̀ láti kọ oríṣiríṣi ọ̀rọ̀ bó ṣe ti wà lọ́kàn mi àti ọ̀rọ̀ ìdúpẹ́ nítorí ààyè ọpẹ́ yọ. Òkìkí ọlá mi, kú oríire o. Èmi Àṣàbí Simple náà kíra mi kú oríire. Ọlọ́run á bá wa bùkún fún ọmọ náà, yóò sì bá wa dáàbò bo àánú Olúwapọ̀ fìtílà míhàn fún wa. Ọba míì tó dáyé lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ti tún wọnú ẹbí Badmus. Ọba ló ń bí ọba, ìlú àwọn ọba rèé, Akoi King Nation. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń kí obìnrin yìí àti Pọ́tébù kú oríire ayọ̀ ńlá tí Ọlọ́run ṣe fún wọn ọ̀hún. Àwọn olólùfẹ́ Pọ́tébù míì tilẹ̀ tún sá orí ẹ̀ wò, wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ lójú àwọn ẹlòmíì. Wọ́n ní kì í ṣe gbogbo obìnrin ló lójú tì, tí wọ́n gbọ́n tí wọ́n sì lójú inú, nítorí kò sóhun tí wọn kò lè la itan fún tó bá ti la owó lọ. Àwọn ẹlòmíín sì kì í nílọ̀ láti ṣọ́ra fóbìnrin kóhun náà má bàa di tó fèsì òjijì, àti pé owó tó wà lọ́wọ́ ẹ̀ làwọn obìnrin ṣe ń dòyìká báyìí, kó ṣọ́ra fóbìnrin. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.